pé nǹkan tí ó dùn mọ́ ni àti nǹkan tí ó dùn mọ́ ni bóò lèyàn ṣe lè gbé ìgbésí ayé pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ tí ìgbésí ayé yẹn yóò lè jẹ́ ìgbésí ayé tí ó dáa tí ó sì jẹ́ pé èyàn ń bọ́ sẹ́gbẹ́ kan níbi àwọn nǹkan tó kan èyàn máa banú jẹ́ níbi èyí tó dùn náà èyàn máa ṣe takabbuр. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahumma salli ala muhammadin wa ali muhammadin wa ajjil farajahum. A kí ara wa kú oṣù Ramadan tí a wà ní inú rẹ̀, kí Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé nínú Ramadan àti nínú Qur'an ni àti nínú àwọn riwayati ni wọ́n gbà wá níyànjú wípé kí a máa ka Al-Qur'An. Ìka Al-Qur'an yìí sì ní nínú oṣù Ramadan ládádá tó rí mbẹ́ ó tún ju ti èyí tó jẹ́ ọjọ́ ní àsán lọ. So nínú àwọn riwaya mi wọ́n jóyé wa wípé tẹ́yàn bá ka àyà kan nínú Ramadan yìí ó ṣe déédéé ká parí gbogbo Qur'ani. So kí Ọlọ́run dákun ó fún gbogbo wa náà ṣe. Ní èní nǹkan tí a fẹ́ bára wa sọ̀rọ̀ ní orí náà ni pé òótọ́ à ń ka Qur'an nínú Ramadan yìí. Ibi tí a fẹ́ concentrate lé lórí jù òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ láti inú Al-Qur'an yìí. Tí a bá wo ọmọ ènìyàn, a ní nígbà tí a bá wà tá a wà ní ayé ń bí báyìí, a ní ayé èyí tó ní ṣe pẹ̀lú pé àwa gangan pé bó la ṣe ń gbé ayé, bó ni àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa nínú ayé. So bóòdù míì tá a tún ní òun ni èyí tó ní ṣe pẹ̀lú pé èyí tó ní ṣe pẹ̀lú àwùjọ ìjìmáyì, èyí tó ní ṣe pẹ̀lú àwa gangan fúnra wa àti èyí tó ní ṣe pẹ̀lú àwùjọ tí a sọ. So a fẹ́ mú àwọn ẹ̀kọ́ kan wá ní àti inú Al-Qur'an al-Karim pé tí a bá lè lò ó ní ẹ̀kọ́ yìí yóò wúlò fún wa gan nínú gbogbo àwọn ìgbésí ayé wa. Tá a bá wo ọmọ ènìyàn ní ìgbésí ayé tó yẹ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀, a rí i pé àwọn nǹkan tí a máa ń gbà díyànjú lóríṣiríṣi nínú ayé. So nígbà míì a rí nǹkan tí a rí náà tíjà tó ṣe dáadáa, result tó fine. So nígbà míì result tí ó mú jáde result tí ò dáa ni. A rẹ̀ lómi bóyá ìdánwò kan ló ṣe ni, so yóò sì yege níbi ìdánwò. Nígbà míì a ṣe ìdánwò náà a tún fẹ́ẹ̀lì ní ibẹ̀. Nígbà míì bóyá owó kan ẹnìkan ṣe ni, yóò ṣòwò yóò jèrè, nígbà míì yóò ṣòwò yóò sì sọ́ọ̀tì. Tá bá wo èyí òun ní ìgbésí ayé àbẹ́lòmíì náà ní jẹ́ pé ọmọ ní wá ni yóò rí ọmọ tó pọ̀, ọkùnrin obìnrin ìbejì ìbẹ̀ta, bá sì rẹ́ lómi ń wá kò rí nǹkan kan. Bẹ́ẹ̀ nínú ìgbésí ayé ìṣèmáyé wa náà tá bá wò òjò lè rọ̀ ńsìn kí àgbàrá bẹ̀rẹ̀ sí ṣán, ó ba lé jẹ́, ó ba gbogbo everything jẹ́. So a sì rí àwọn nǹkan míì náà irú èyí tó ṣẹlẹ̀ ní àìpẹ́ ní ìlú Turkey tí earthquake ṣẹlẹ̀, ká wo àdúrà àwọn èèyàn tí ẹni wọn tún lọ látara rẹ̀. Àbí ní Syria náà ni the same thing. So gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn yìí a rí pé ìgbà míì yóò jẹ́ nǹkan tí ó dùn, so a sì rí nígbà míì yóò jẹ́ nǹkan tí ó kàn, àwọn nǹkan tí ó dùn mọ́ ni. So lórí nǹkan méjì wá ní pé nǹkan tí ó dùn mọ́ ni àti nǹkan tí ó dùn mọ́ ni bóò lèyàn ṣe lè gbé ìgbésí ayé pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ tí ìgbésí ayé yẹn yóò lè jẹ́ ìgbésí ayé tí ó dáa tí ó sì jẹ́ pé èyàn ó bọ́ sẹ́gbẹ́ kan níbi àwọn nǹkan tó kan èyàn ó máa banú jẹ́, níbi èyí tó dùn náà èyàn ó máa ṣe takabbuр, èyàn ó máa ṣe pé ganpa kanpa, yóò máa rò pé òun ni gbogbo nǹkan. So bó la ṣe lè gbé ìgbésí ayé lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa tó jẹ́ nǹkan tí ó dùn mọ́ ni àti nǹkan tí ò dùn mọ́ ni. So àyàwó gẹ́gẹ́ náà ni a fẹ́ lò láti fi kọ́ ẹ̀kọ́ yìí pé bó la ṣe máa ń ṣe ní ìgbà tí nǹkan bá dùn mọ́ ni àti
ìgbà tí nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ sínú ìgbésí ayé wa inshallah ní apá kejì fídíò yìí so a máa continue ní ogbẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.